Number one, a ní láti tọrọ àforíjì lọ́dọ̀ yìí bàbá tẹ̀lé ìjòkó láti di aago 9 láàárọ̀. Adúgbò atọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin ìyá, atọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin ọmọdé. Lágbára Ọlọ́run ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́. Gbogbo ìrúbọ ìlú ẹgbẹ́ ìjọba yìí ti ṣe agbára lágbára náà yóò gbà. Wọ́n ní tó bá rí gidi ní wọlé. Gbogbo ajínigbé, gbogbo àbìtì máa ń gbà nǹkan lọ́wọ́ ẹni ó wọlé Kwara. Ẹ má bínú bí akọni ṣe ń rìn. Òní olóyè Sunday ọmọdé yẹn wọ́n rìn. Tẹ́lá láwọn akọni yàtọ̀ fún àwọn olókun ọ̀fẹ́. Tábàlágò mẹ́wàá, àgọ́ mẹ́wàá náà ni. Ọ̀pọ̀lọpọ̀ tí ló wà lára ẹ̀. Tọ́bàlágò mẹ́wàá ó lè jáde lágò 8 àárọ̀. Àgọ́ mẹ́wàá rẹ̀ ó lè lágò 2. Ẹ má bínú. Lágbára Ọlọ́run ètò tó wá ṣe òní kábàámọ̀ rẹ̀. Orí yóò ní kábàámọ̀ rẹ̀. Ó ti lọ sóríṣiríṣi ni ó lọ rẹ̀ ó bọ̀ rẹ̀. Yìí tó wá yìí, ọ̀wà rẹ̀ ó tọwọ́ rẹ̀. Ó wà ní àmì tó dára. Mo kí àwọn ààrẹ fún Ìbọ̀lọ́, ẹnjìnìà Lawal, mo kí Isa, mo kí ààrẹ fún gbogbo àwọn ọmọ bíbí Èkìtì ní Kwara, Professor Ọlọ́tọ̀dọ̀. Wọ́n fi eléyìí kí olóyè Sunday ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà. Tí màá fi parí ọ̀rọ̀ ní díje ní ọ̀fẹ́ gọ́fíìsì, gbogbo ọ̀gá ló lásìkò, àsìkò tó wà, àsìkò iṣẹ́ wà. Gbogbo òjòkó yín látara kò ní jẹ́ sásán. Akí bàbá Dami. Akí commandant àwọn Nàìjíríà PGN. Ara àkẹ́tà sọ̀nù. Lẹ́ẹ̀rí pé ọwọ́ wọn kọwọ́ lágbọ̀rọ̀ lọ ìlẹ́rẹ́ bí àwọn ọ̀dọ́. Mo fi eléyìí kí the national former national president gómìnà Elder Gabriel Jimoh. Mo tara wọn kí gbogbo ẹ̀yin NEC ní Ìbọ̀lọ́, Ìgbóòdà àti Èkìtì. Gbogbo ẹ̀yin national officers àti yín lágbára Ọlọ́run àsìkò yín yóò tù wá lára. Àti eléyìí ajá bàbá wa sáà ti Peter Ọlọ́runṣọlá àtàárọ̀ ni bàbá ti jòkó. Bàbá ti kọjá 85 years. Ọjọ́ alẹ́ ilẹ̀ wa ní ríbi. Mo tara kí gbogbo àwọn council of elders, àwọn bàbá professors, doctors, àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́yìn ìjọ̀gbọ́nù ní Ìbọ̀lọ́, Ìgbómìnà, Èkìtì, akíkọ̀ọ́ ẹ̀yìn bàbá. Akí Chief Iyọlá ti lọ, àwọn ní candidate fún APC. Akí Chief Ọbánlá, àwọn ní senatorial candidate Gbénga Sunday Ọbánlá, àtàwọn làwọn náà ti dìbò.
dúpẹ́ pé ẹsẹ̀ wẹ̀ kú sùúrù akẹ́ bàbá wa Adéyẹmí àwọn lẹ́ni òtẹ́ẹ̀lì bẹ̀rù láti bẹ̀ kí wọ́n tó lọ. Àwọn fi eléyìí kí gbogbo ẹ̀yin ọmọ wa láti Èkó, àwọn baba ńlá láti Èkó àti gbogbo àwọn ìfẹ́ lọ́dún tó wá láti Èkó. Ẹ gbọ́ pé olóyè Sunday Adéyẹmọ ó ń bọ̀ lẹ́bi wá pàdé ẹ̀. Ìgbà tẹ́lọ̀ fi padà ẹ̀rí ní ìbànújẹ́ padà. Gbogbo wàhálà ìdààmú ìta ti wá rí lágbára Ọlọ́run ló bá wà kó lọ. Ní ṣókí torí ibi tá a wà yìí ìgbà tá a wọlé ní òbọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn ń fura ọjọ́ Wẹ́ẹ̀sì tó kọjá tó yẹ ká wá wọ́n rán mi lọ láti lọ bá olóyè Sunday ní Ìbàdàn láti jẹ́ ká mọ ìdí tàbí láti sọ̀rọ̀ jóòní. Wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ à ń bọ̀ mọ́tò bá kú kọjá yọ olùjọ́ mẹ́rin tó tó débí àwọn náà wà lóbi Kwara tàbí gbé débí. Ẹ̀yin tẹ́ ti wà ní látàgbọ́ mẹ́wàá tẹ́ bá kọ́bí sókè. Ẹ̀yin tẹ́ ti wà ní láti di àgọ́ mẹ́wàá ẹgbẹ́ mọ́jáde tì sí ìmọ̀fọ́ lọ́bẹ̀. Díje máa bínú sí ẹ. Ẹni tó bá wà bí láti di àgọ́ mẹ́wàá ẹni pé kò sí bọ́ọ̀bù tí ò ṣiṣẹ́ kò sí bọ́ọ̀bù tí ò ṣiṣẹ́ ẹgbẹ́ tó kẹ́ ẹ̀yẹ bọ́ọ̀bù tó ti lò. Hello, àpẹẹrẹ irú ẹni tó wà sábò wọlé ni. Hello, àpẹẹrẹ ẹni tó wà sábò wọlé ni. Àwọn arí ẹnu wa ń dùn kò ní dàrí balùjẹ́. Láti ìgbẹ̀bí ọdún mélòó sẹ́yìn, a ti kan wàhálà, a ti kan dàmú pẹ̀lú àwọn àlejò ọ̀rọ̀ tá a gbà. Nínú ọ̀rọ̀ ajé wa níbi tá a wà ní Kwara South lónìí tẹ́ bá fẹ́ jẹ àgbàdo òjò ẹ lè rí Èkìtì àdìbò lọ́rọ̀ tí kò dẹ̀ kẹ́kẹ́ tó rókò lọ mọ́. Ẹnu àwọn tó di tó ti gbogbo mọ́ wa lọ́wọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ ra tòmátò nílé ọ̀dọ̀ wa pàápàá jùlọ ìgbómìnà Èkìtì. Ẹnu àwọn tó ń lo polisi olóko òde lóko mọ́. Ní ọdún tí a mú yìí bí oṣù méjì òun ni wọ́n fi ti iléèwé wa ní ìgbómìnà Èkìtì tó ti bá àwọn ọmọ tẹ́lẹ̀ ṣe wáì wọn ò lè lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa wọ́n lójú wọn rí bí wọ́n gbé ọmọ kan ní baba ńlá. In fact, ọmọ yìí láti ránṣẹ́ wípé ẹnì kẹ̀kẹ́ bá sanwó lé olórí pé torí tá bá sanwó lé olórí tá bá tẹ̀ gbé òun wá tá bá tún dẹ̀ wọ́n para nítorí pé ti bọ́mọ ẹ̀sùn sùkùsù. Àdéhùn òdìdé ọmọ yìí ẹ̀mí rẹ̀ lọ. Ìka bí ìjẹ ẹ̀ta sí ìjẹ ẹ̀rin wọ́n tún ká ẹ̀sọ́kọ. Hello. Sẹ́wọ̀n kẹ́kẹ́ ní kóònù ẹ̀mú ma kó wọ́n tẹ́ ma ká ma wọn kóònù àmọ́
gbogbo ara wà bí ẹ̀dàpọ̀. Gbogbo wàhálà yìí olójúkọ wá. Wọ́n fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìjọba federal lábẹ́ àkóso àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Abẹ́lé yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wọn ní Kwara Abrazak. Àwọn náà ṣe bá wọn omi ti pọ̀jọ́ kalọ́. Omi ti pọ̀jọ́ kalọ́. Bàbá yìí wò ṣe ayọ́lá pa. Ṣùgbọ́n agbára wa ò ká mọ́. Òun ló ní bá fún wípé Ọlọ́run fúnra rẹ̀, ìwọ tó máa ń ka Kùránì dáadáa, àbí ìwọ tó máa ń ka Bíbélì dáadáa, irú wàhálà àti ìpọ́njú náà là kọjá, Ọlọ́run wà jẹ́ ẹ máa sọ fún nínú ẹ̀kọ́ dákẹ́. Ọlọ́run wà sọ fún wa wípé àlọ́ ló jẹ́ Ọlọ́run. Ọlọ́run tó jẹ́ Ọlọ́run, wọ́n ní lẹ́yìn Ọlọ́run àtúfọ́ náà. Òun ló gbé bàbá wa, àbúrò wa, ọmọ wa, òun ló gbé wọn dìde. This time around, mo fẹ́ lù ọ́. Òun ọmọ Ìsọ́páyà ti di Ọlọ́run. Ọlọ́run tó gbé ọ dìde ojú òní tì ọ́. Abádúpẹ́ pé a ní àǹfààní láti bá àwọn agbófinró wa ní ìpínlẹ̀ Kwara, Professor Ọlọ́láàrẹ Ọbátọ́jọ́, Engineer Lawan Èkìtì Bọ̀lọ́ àti Bísí Gómìnà, àwọn mẹ́tẹ̀ẹ̀ta aláǹfààní láti bá àwọn agbófinró wa ṣèpàdé. Wọ́n dẹ̀ sọ fún wa wípé tinútinú nínú àwọn dùn sí i láti bá olóyè Sunday Adéyẹmọ ṣiṣẹ́ pọ̀. The only thing tó ń gbé àwọn ológun ní pé ìdí ìgbọ̀rọ̀ dópin, adẹ̀gbẹ́ lágbára ọlọ́run yóò dópin. Wọ́n ti wọlé Kwara lónìí, iṣẹ́ ti bẹ̀rẹ̀. Gbogbo omi tó bá ń lọ bá wá tá Ọlọ́run àtẹ̀lé Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dé nàìjíríà ọ, pàápàá jùlọ ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó ní kó lọ́ọ́ gbẹ̀gbà, Ọlọ́run ló dùbàrà àti ọmọọṣẹ́. Àṣírí yọrí ló ṣe o. Wákàtí kan, wákàtí mẹ́ẹ̀ẹ́dógún, ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta lọ ló ń bí àmọ́ sí ti dùn. Lórúkọ àwọn bàbá mi àti brọ́dà mi pẹ̀lú bàbá mi méjì àti ọ̀pọ̀ àbùsí Kwara State. Èyí tí ó bẹ̀ ní ẹ̀yìn ètò onígbùdù ìpèsè, mo wá fẹ́ fi ti àpọ́nlé pé bàbá wa Chief Ayọ̀ Samuel láti Èkìtì block ẹ̀ṣọ́gbọ̀. Ìgbòho dé o, àṣírí àgbẹ̀ ní pákú. Ìgbòho dé o, àṣírí àgbẹ̀ ní pákú. Àwọn fi àsìkò sí èèyàn wa, olóyè tí Sunday Adéyẹmọ Ìgbòho ẹ káàbọ̀. Àwọn adarí wa tó bí sí Fáláàdé, Engineer Bashir Lawan, Professor J.S. Ọmọtọ́ṣọ́, àwọn àgbààgbà wa tí ó Peter lọ́dún tí wọ́n sàn, ẹ̀rọ abíwẹ̀ ìyẹn méjì mà, aláàjì ẹ̀rọ àlàbí, gbogbo àwọn àgbààgbà wọ̀nyí
Gbogbo gbogbo ẹ̀yìn ọkùnrin tó fún gbogbo àwọn obìnrin. A kú dédé o. Nígbà kan rí àwọn Yorùbá máa kú mi. Wọ́n ní àìsàn sílé bọ̀rùn yìí. Yorùbá pàdé wá ní kò rí bẹ́ẹ̀ mọ́ kóró ni mo ti wá èmi ni aṣáájú ìlú náà ní February 2024 làwọn tá a ń wí ni wọ́n pa kábíyèsí wa ìdá general ìyàmù wọ́n sì gbéyàwó ẹ̀wọ̀ gbó lọ 14 million lápùpọ̀ padà lẹ́yìn náà lára àwọn fúnrẹ́ǹtì àti ọlọ́pàá ìjọba fún wa wọ́n kọ̀ ọ̀gá nù wọn lẹ́yìn náà ó tún ní ohun àádọ́jà méje tí wọ́n ti gbé nígbà ọ̀dọ̀ ọlọ́pàá wa gbà tẹ́ bá kò ní kúrò ẹwà sẹ́rùkù ní CAC church lérùkù wọ́n pa èèyàn mẹ́ta nínú church wọn pé èèyàn tàbí ètò lọ kó tó di pé ìjọba gbà wọ́n ní Ìsàpà àwọn méje ni wọ́n kó wọgbó mẹ́ kó tó di pé Ọlọ́run gbà wọ́n ní local government kejì tó wà nílẹ̀ Èkìtì yẹ Òkèrè ọ́ níbi tí bàbá wa ti wá ní Ìdọ̀fin tọ̀sán-tòrò ni wọ́n gbé yàn bẹ̀ títí gba àti ń sọ ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. tó kò ní bí àti ìpínlẹ̀ wọn tọrọ yìí náà ìjọba ń gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n wọ́n sọ pé òbí ọ̀dọ́ padà. bóyá ìdí ni tí Ọlọ́run fi gbé bàbá wa Ìgbòho tàbí lásìkò bóyá torí ẹ̀ lọ́lọ́run ti gbé ìdílé láti wá kó ìjọba lápá nígbà lọ́wọ́ ìjọba tí wọ́n gbé bàtà yóò sọ wá nínú ọ̀rọ̀ fún àti ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ o Ọlọ́run àfoyí sí wọ́n kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹ̀kọ́ pé a mọ iyì ní bẹ́ẹ̀ ni lọ́lọ́run gbé ìdílé lásìkò yìí bóyá láti wá kà wá lọ́wọ́ àwọn amúlẹ̀ta lápẹ́rẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ní tó mú lọ. Ìjọba Bírísọ̀ ọ̀bẹ ti rẹ́kọ̀dù kan nípa àtàjà ọmọ Adénílá lọ́nà. Ó ní àlọ́ adára àwọn afọ̀mọ̀ tí ó tẹ̀lé lórí. Bẹ́ẹ̀ ti wá bí lọ́pàá ìdílé láyọ̀. Ó gba ẹ̀yìn tẹ̀lé láti wá pàdé àdúgbò ọ̀dà. Ẹ mọ̀ ọjọ́ òní sí rere. Gbogbo bàtẹ́ máa ń lò ní abúlé òní sí ní. Àdébọ̀ ti padà sílé lọ́pàá ní láyọ̀. Ẹ káàbọ̀ sí. Bashir Lawal tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì ìgbọ̀nà blog ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀rọ̀ bí ara wa. Ó lẹ́ sí ilé ọmọ mi lẹ́ẹ̀kan. Àbí. Nígbà ìwáṣẹ̀ wọ́n pe kí nìkan ní ọ̀wẹ̀ tábà sábà sí lọ́dọ̀ wa. Nílẹ̀ ní ọ̀wẹ̀ tábà fẹ́ lọ sí wọn á pe ìlú láti jọ mí tí wọ́n fi lè rí oko láta. Ọ̀wẹ̀ náà wá bẹ̀ ọ́ nípa ìlú. A pe olóyè Sunday kò tó wá bá a sọ̀rọ̀ lọ́wọ́. Ọlọ́run ọba kó lè látọ̀rọ̀ kó tó dàbọ̀ láàbò. A lọ síbi ìgbà wọn nílé tí olóko bá dúró ní ìgbà sán. Gbogbo àwọn olóko àwọn èkúté kí ló ṣe. Wọ́n sá. Wọ́n bá ti gbà wọ́n dà wọ́n sọ pé kó bá ti kú lásán ó ti tó wọn. Àwọn sì kọkàn balẹ̀ pé ọkọ̀ tó bàbá pọ̀ ló tì í lẹ́yìn. Ọlọ́run wọlé agogo pé òbí ló ní gbogbo wá bí. Ẹ̀ ní sísè o. Ìtẹ̀ wá yìí. Wọ́n ní ẹlẹ́rìí tí wọ́n kọ́ pẹ́rù. Ibi tó ti wúro ara yóò kọ́ pàpọ̀ fẹ́. Àwọn ìjọba wa ń ṣe àmọ́ àná tó ń fẹ́ kẹ́ wá fún wa. Bẹ́ẹ̀ ṣe nígbò tá
ẹ̀rí ìwé níbi tá a wà yìí ìgbà táwọn èèyàn kú dé ó ní àmì òṣùwọ̀n ó sì dáadé lóko wá ẹ̀rẹ̀ mi ní pé bẹ́ẹ̀ bá tó má ṣe kúrò nígbà yìí lásán olómi máa ń wo títọ̀ dára ọmọ kan sọ pé òun ò bẹ̀rẹ̀ ní bọ̀dù àfọ̀bẹ̀rù sáré díje wá bẹ̀rù dára ní ọlọ́run púpọ̀ ẹ̀yìn ìyá sẹ́kọ̀ máa lọ. Chief P.A.O. Ọlọ́sọ̀lá S.A.N.
láì sọ̀rọ̀kúsọ ọlọ́run fún wa ní yóò fún wa ní kó ọrùn wa ní ìdáná ká má sì sọ má sì ṣe ẹ̀dá máa rántí rẹ̀ lọ́sàn-án lóru nínú àdúrà nínú ohun àti ní information àwọn adé láti fún ọlọ́run fún ìṣe o ẹ̀yìn ní sàbẹ̀tù ẹ̀kẹ́ àti dájú pé ọlọ́run ó dájú ó pa iná fún wa náà yìí ilé ẹ̀wọ̀n gbàdé ẹ̀ bá ti lọ nígbà táwọn olùkọ́ ló wá ilé iye tó kó wọn dá lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ parí ara wọn tẹ́lẹ̀ ọ̀fẹ́ parí ẹ̀ bẹ́ẹ̀ wo ni ìjọ tẹ́rìn lọ́wọ́ da ọ̀gá àdúgbò ní bẹ́ẹ̀ wo ló yàtọ̀ ẹ̀jẹ̀ nílẹ̀ ẹ̀mí ọkà ọmọ fún àsìkò yìí fún wa àdúgbò lọ́wọ́ ọlọ́run sì kọ́ ọmọ síwájú sí i láti àṣeyọrí o láti àṣeyọrí o ẹ̀ṣẹ̀ rẹ̀ kó àbọ̀. Bàbá wa Frank wọ́n ṣe àdúrà fún bàbá wa Sunday Igboho. Wọ́n wá lọ́wọ́ iṣẹ́ kan. Iṣẹ́ náà nínú àdúrà tí wọ́n ṣe. Wọ́n ní bàbá wa Igboho sà. Wọ́n ní èyí ògùn lọ́ba ńlá. Alùpùpù kọ́lọ́dúndó. Onílé orí òkè tí ó sùn tí òwò tí kò ṣe wù àtàn ẹ̀yìn àgbàgbà mẹ́rìndínlógún ẹ̀dì ìgbẹ́ Sunday Igboho ṣàkíṣẹ́ kò gbúdọ̀ ṣiṣẹ́ o. Kò gbúdọ̀ ṣiṣẹ́ o. Àbúrò ò gbúdọ̀ ṣe é. Àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà àbúrò ò gbúdọ̀ ṣe wọ́n. Ọjà ọ̀la. Ètò ààbò. Ètò ààbò ṣe pàtàkì, ó ṣe gbogbo kọ́lékálukú ṣàgbéjẹ́ mọ́wọ́. Gbogbo ẹni tó bá fẹ́ gbáyé pé ó yẹ kó ṣọ́ra ṣe. Ogun ó pọ̀ lókè, ó pọ̀ lọ́nà kọ́ba ní òkè ó bá wa dáwọ́ ẹ̀. Ìyá Gúúsù pínlẹ̀ Kwara. Ó gbọ́dá girigiri nípa ìṣẹ́pọ̀ ààbò tó mọ́yán lórí. Olóko ò lè lóko, olódò ò lè lọ. Aráàlú òṣàṣòforí lóṣù ká mọ́. Àwọn ọkàn àwọn ọba ò balẹ̀ láàfin. Àwọn arìnrìn-àjò onífọ̀kànbalẹ̀ mọ́ kó wá gbé pẹ̀lú ìbẹ̀rù. Àwọn àjọ elétò ààbò wọ́n sapá wọn. Àwọn ọdẹ gbìyànjú. Fìjìláńtẹ́ wọ́n ṣèwọ̀n tí wọ́n lè ṣe. Ó ti tóníkálukú sá kíjokíjo. Àwọn mùsùlùmí, kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo wọn ránṣẹ́ sí Elédùmarè. Lájọ́ ni wáyé bá fẹ́ ni ránṣẹ́ sí wa. Olóyè Sunday Májàsọ́lá Babadánilọ́lá ọba Adéyẹmọ. Ìgbòho ṣàlóyítọ̀ ń jẹ́ gbogbo wa akó àmójúbà. Àpáta ni olóko dá sí ọmọ Adéyẹmọ. Ikú tí kiri nínú ọ̀pọ̀ tó pa ni. Àrùn tí ṣe ni lájò ọ̀pọ̀ tó ṣe èèyàn. Wọ́n ní àkàrà gidigidi ló bá fẹ́ ẹ̀kọ́ kàǹdù. Ká fi yàgà sẹ́yàgà ló dá yàgà lára. Ọba wọn níwájú. Ọkí wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, wọ́n lò ṣe é. Ó pọ̀ wọ́n lọ́nà, ó ṣàwọ̀, wọ́n lò ṣe tó. Ó kúnlẹ̀, ó bẹ̀ wọ́n tí wọ́n mọ̀ bínú wọn tún bàbá jánu. Owó pẹ̀ ìdàtàn, òfojú ẹ̀yìn onímọ̀ tí wọ́n ń jáde, àbí wọ́n fi ọ̀nà tẹ́lẹ̀ ni. Ọmọ Adéyẹmọ wọ́n fi ọ̀nà ìbá àwọn ni ò bá ọ. Wọ́n fi ọ̀nà àwọn àdéhùn ní abẹ̀yìnkù lẹ́kọ̀ọ́dẹ́ ọ̀tá dẹ̀dẹ̀. Ọmọ wọn nígbà wo mọ̀ rẹ̀? Ọmọ alágbàdo òde ọmọ àtàgbẹ́dẹ́ òṣìwò ní ẹṣin. Ọmọ aládìí kún Adéláwẹ̀ àfòlùlàwẹ̀ orí àdé òjò pẹ̀lú ọmọ akádé olúwọ́sọ̀rọ̀.
Abdullahi Atọ́lájú ọlọ́run aláwọ̀ lè ní jẹ́ ọba sàdá àbájẹ́ ní sàárẹ̀ olóòrò ìjọ ọlọ́jọ́ ní ilé ọlọ́tún ọyá pápápá ìṣẹ́jú méjì bẹ́ẹ̀. Ìjọba tí bá pọ̀ náà ni ọ̀rọ̀ àwọn àgbẹ̀kúnnù sí rí yẹn lọ́wọ́ ìyẹn òṣìṣà. Nígbà tí Jonathan ti jọba, àní ọ̀dà rárá. Nígbà tí Buhari òun ó kúrú gbogbo ẹ̀ lọ́wọ́ Buhari gbogbo ẹ̀. Àti wọ́n padà ń yin Jonathan. Àwọn kan tí òye nísìnyí, wọ́n ń bú bàbá Tinubu torí pé kò yé wọn. Èmi náà ti bá wọn fún wọn rí nígbà tí òye mi. Ọmọ Yorùbá ni ní àwọn bàbá wa sì ní àní sílẹ̀ àní ọmọ ẹni mi sì ní bẹ̀rẹ̀ rẹ̀. Ní àdìsá ọmọ aládìsí tí mo rí àánú gbà fún bàbá Tinubu. Bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde. Ẹ bá ṣe kábíyèsí. Bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní ọ̀rọ̀ lé. Yorùbá ní tó bá níta lórúkọ máa bọ̀ sí bàbá rẹ̀ máa bọ̀ lé. Mo wá wálé bàbá mi.
ọkàn mi wá balẹ̀ mo ń ṣe bó ṣe wù mí wọ́n á ní bàbá mi àìkáwọ́ gbéra nǹkan tí mo ń ṣe tí wọ́n lé ní ìmọ̀ ń ṣe náà fi lé mi kóòlù òun náà ní pé kálàáfíà wà fún àwọn fámìlì mi kì í ṣe pé tówó ẹ̀yin bàbá mi ilé ẹ̀ lẹ́sọ̀ mi lówó gbogbo nǹkan tó yẹn nínú ayé lẹ tí mo ti fi àǹfààní yín ní sówó ni mo ní lọ́wọ́ tó mọ ó ti bí mọ́tò mélòó mo fẹ́ gùn ọ́ láàrin bàbá yìí tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó lè mi náà wọ́n náà bàbá mi Rasidi Adéwọ̀lú Ládọjà mo fi ní pé Ládọjà ni mo ń tẹ̀lé àti òsì kankan mọ́ ni mo fi dìde padà ó kọ́ Ládọjà mo ń lò káàkiri ayé mo ló kọ́ ẹ̀ Ládọjà mo lò dọ́dọ̀ Oyinlọ́lá mo jẹun lọ mo lò dọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ mo lò dọ́dọ̀ Bíbíkò mo jẹun lọ. Tí mi ò jẹun yó ẹ̀mọ́ gbogbo tí mo níjọ gbogbo tá a níyẹn náà nígbà tá a ń bọ̀ ní ayé àmú kankan wá tá a bá kú ànímú kankan lọ ìgbà mẹ́rin tó bá sùn lórí bẹ́ẹ̀ ni wọ́n ń wọra mi pé sẹ́mi ìlú báyìí náà lọ orúkọ tá a bá kú ànímú kankan lọ ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn bandits kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan wọ́n ṣẹ́ òkú yẹn wọlé torí wà láṣẹ wọlé. Bẹ́ẹ̀ náà wọ́n fi bàbá wa bá lù lọ́rùn. Bàbá yẹn wọ́n fi kí gbogbo ọba tí ń bẹ ní Kwara State pátápátá. Bàbá wa ọlọ́pàá ni o, àtolómùkú ni o, àti gbogbo ọba torí gbogbo ọba tí ń bẹ ní Kwara yìí bàbá mi ni wọ́n o. Bàbá mi dáadáa bàbá tó wà ní ẹ́sáì wọ́n bá mi ṣe mítìn nígbà tó dé ogun yẹn lé mo wá ní ẹ̀yìn bàbá mi ẹ̀sìn dé ìjọ wọlé láti fi tọrùn àwọn pípù bá nìtì fún òun bí sì fìdí igi súnmọ́ kìlọ̀ ìbò fi yíyọ bàbá ẹ̀jẹ̀ ní wọlé wá ẹ̀jẹ̀ kẹ́mi ọjọ́ wọlé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi ò kú bèrè owó ẹ̀jẹ̀ mi ọjọ́ wọlé wá tí bá wá yọ wọlé àwọn ọdẹ àtàwọn fìgìláńtì tí bẹ́ẹ̀ nù rẹ̀ jájọ ṣe mítìn ẹ̀jẹ̀ kẹ́mi bá wọn sọ̀rọ̀ a máa ń wọn pẹ̀lú àwọn sọ́jà àtọ́lọ́pàá àjọ sọ̀pọ̀tà àrùn wọn ọ̀sẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan ló ní àṣà àwọn bàbá wa sọ fún mi pé kò sí bí mo ṣe fẹ́ yọ wọlé yóò lì ẹ̀yin bàbá rẹ̀ ní tí àsìkò àti súpà tó lọ́lá ọlọ́jẹ́ kẹ́mi àwọn bàbá mi ló kú dáadáa ẹ̀ẹ́dẹ́ parí láíláí ẹ̀ẹ́dẹ́ dààmú lórí àwọn ọmọ yín lórí dúkìá ẹ̀ẹ́dẹ́ ẹni wọ́n jí gbé àdéhùn ayé tí bàbá ọlọ́mọ tó láyé gbogbo àwọn tó ti bá wàhálà bá dé tì í lọ kọ́lọ́ ní tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ àtọkùnrin àtọkùnrin ọlọ́mọ bá tó láyé tó nìlú yìí fún àwọn àṣẹlẹ̀ ní àṣemọ́ káwọn ìlú ẹ̀ mọ́ àwọn bàbá ìpínlẹ̀ ìlú gan wọ́n yẹ kí n ti wá ṣùgbọ́n ṣe mọ̀ yẹn pé gbogbo nǹkan pẹ̀lú ètò yìí wọ́n yẹ nígbà tí mo fẹ́ wá wẹ̀ẹ̀dì oríṣiríṣi ọ̀rọ̀ lọ pé gómìnà ní kí n mọ̀ wá ìlú wa ń sọ ọ́nà ọ̀sán wípé gómìnà ò ní sọ bẹ́ẹ̀ gómìnà mọ̀ pé èmi Sunday Adéyẹmọ ìwò ni mo ní mò ń bọ̀ bẹ́ẹ̀. ẹsẹ̀ mo wá parọ́ mọ́ gómìnà gómìnà ò ní sọ bẹ́ẹ̀ inú gómìnà ò dùn sí bí wọ́n ṣe ń pààyàn ń bẹ̀ yẹn inú gómìnà ò dùn sí bí wọ́n ṣe ń jiyàn gbé nínú gómìnà bá dùn ni kò ní kó sọ́jà wá kò ní kọ́lọ́pàá wá pé ọmọ bìjà yìí èmi ń sọ ọ́nà ọkàn mi bẹ́ẹ̀ bọ̀sẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ òkèèrè tí ò bá lé á dì wọ́n gbìyànjú ṣẹ́ni ẹ̀rí kọmíṣánná pólísì ń bẹ Kwara yìí ìyẹn dáadáa ní o ó lè lákìkanjú gan inú mi dùn pé bàbá wa tó jẹ́ olórí ìwẹ̀kùn bàbá onígbìn wọ́n ti lọ bá wọn sí mítìrì tí wọ́n kọ́ lọ bẹ̀ ìgbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara state gọ́ abẹ́ kọmíṣánná pólísì yìí ni torí bàtà wọnú gbé yẹn táwọn gbé yẹn bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbẹ́tì yẹn bọ́ọ̀lì yẹn àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá àpẹẹrẹ Ọ̀yọ́ àwa mo wá pé kọmíṣánná pólísì múra mi àìjí ní kí n pè é mo wá pé síbi pé a ti ń gbọ́nú ọ̀dọ́ yìí ẹnẹ ní láti bá wa bá àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí àìjí fún mi àwọn ará tì àwọn ọdún wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa Inspector General of Police Jésù. ẹ bàbá wọn bá ń di orí pé àìjí
ọmọkùnrin lágbègbè ọ̀rọ̀ pé bàbá nígbàtà arúgbó ní bíbà àti wọnú òdìbò mi bàbá ó pé àìjí máa pe kọ́ńsọ̀nà pólísì yẹn pé àwọn ògbó ti dé bíbà ìfún mọ́tò dájúdájú ọlọ́pàá tó mọ sẹ́ẹ̀sẹ́ nìyẹn. The same thing director of SS tó sí Àjàyí ìmí ọmọkùnrin lẹ́ni tàbí bá fẹ́ wọ́n lè dá mi lóhùn mo fún wa support ọlọ́run ìjọba jẹ fún ọ àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá yá fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàlá ìbúrọ̀bùrà ẹ̀jẹ̀ kan náà ni wá tí Ọlọ́run máa fẹ́ nìkan lágbára láti ṣe kankan tí yàrá ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n yẹ kájọ sí papọ̀ ní so now nígbà tí mo wá bílẹ̀ nìyí mo rí pé àwọn ẹ̀fọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa vigilante kọ̀mọ́ndà vigilante àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa ó tó ní pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ wọn bọ̀ bí mo kàn sí wọn mo ní kí àbúrò mi kan ọmọdé wọn lọ kó kàn sí wọn mo ní kó kàn sí wọn pé mo ń bọ̀ bẹ́ẹ̀ nígbà tí mo wá lẹ́nìí mo wá ipé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwa náà fọwọ́ kún wọn torí pé àwa fúnra wa la lè ṣaláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè péjọba pé kankan báyìí ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ṣe máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògbó Ọlọ́run gbogbo nǹkan tá à ń ṣe yìí fúngbà díẹ̀ náà ni tàbá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìdíni pé wọ́n jí wa gbé yẹn kó máa dókè pátápátá torí pé àwọn tí ṣàjínigbé yẹn àwọn bandits yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀kan náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa ayẹra wa wò God bless my brother tí àwa yẹra wa wò àdó tira wa ọkàn bàbá wọn balẹ̀ ìgbà tí àwọn bàbá wọn náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ bẹ̀yẹ ká dé kó bàjẹ́ lórí wa bẹ̀yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí má fa àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọn lóòlù yẹn á lè kọjú wọn fúnra wa àwọn báńdíìtì yóò ní sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lè ní ìbúra wọn ò ní kúrò tábàjọ fọ́sowọ́pọ̀ tábàwọlú fọ́tù mọ̀ ní lórí wa fún ọlọ́kùnrin alẹ́ sáyé òdùn wa fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá arọ́ là ń gbà yìí ok mo ti dé Kwara nísìnyí. Ògùnlájà rẹ ti dẹ́rù làwọn rẹ bí. Èmi mọ̀ wípé gbogbo èmi ní bàbá láti bàbá ńlá àti ilé bàbá wa níbẹ̀ láti kẹ́kọ̀ọ́ dẹ́rù bàbá bẹ̀ tó pé ní bàbá wa ní àgbẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ní àgbẹ̀fẹ́ ṣe ní àwọn tí kò kọ́ lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nínú gbó àwọn bàbá wa ní kíní kan bẹ nínú gbó wọ́n ló dún àwọn olùkọ́ wọn. òjì ẹ̀ sí ìgbàgbọ́ nínú ìbẹ̀rù ọlọ́ọ̀ba òun ní bẹ̀rù gbó yẹn ṣùgbọ́n àwọn tó ń bẹ̀rù gbó tó ń dẹ́rù bàwá yẹn àwọn òní bẹ̀rù ọlọ́ọ̀ba lọ́kàn òun náà ti ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n fi kó aláyàjẹ́ but now
àwa náà ṣe tán láti sọ fọ́lọ́ pé ìwọ Ọlọ́run ó gba àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe àmà àmà pẹ̀lú wọn ọlọ́ba àdókú wọn bọ́lẹ̀. Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dókú wọn bọ́lẹ̀ àwọn afúnra wa ní kẹ́kẹ́ kájọ fọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o. Gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State pé àkọ́mọ sálọ sí òkú o. Torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá pa owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà nígbà yìí á bandit wọn náà ní o. Security wa ìlú ẹkùn security network ìlú ẹkùn ìlú ẹkùn ìlú ẹkùn. Ẹni tó bá mọ ìtumọ̀ ifá ìlú ẹkùn kò ní dábàá kó fẹ́ bá wa jà. Wọ́n pé ifá ìlú ẹkùn ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ máa ń wọ̀ lóye ni owó máa ń wọ̀ lóye ni ìrọ̀kẹ́ta alẹ́ máa ń wọ̀ lóye yẹn. Àwọn bàbá mi dẹ̀ ní ajá òní dógó ẹkùn láéláé ó sè wọ̀ ó sè wọ̀. Bí ajá àwọn bandit bí ó sì wá dógó ẹkùn tiwa èmi fẹ́ mọ̀. Bí ẹni wọ́n wọ́n ní pé gbogbo ẹni tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìlú ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbẹ́yà fáwọn bàbá mi ní pé ẹni dójú tì mí láéláé. Torí pé mo mọ̀ pé ìgbẹ́kọ̀ nílò kọ́mọ́gbọ̀nrún ní láíláí ẹbá fi ń lọ ní ẹmọ̀gbọ̀n rí ọgbẹ́ ìkẹjọ lọ́nà èmi ọ̀pọ̀ sí pé kárí bandit tó pébọ̀ lọ́wọ́ káwàpá àfẹ́ mú láàyè o Fúlàní tó bá gbé lùlú ẹ̀ tó ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ní wá o ọmọ ìyá sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security weapon ọmọlọ́ba Fúlàní tó ṣiṣẹ́ ìjẹ́jẹ́ jà o tó bá ṣe yẹn ọlọ́pàá bá pè òkè ní ká sí o BDSS bá pè òkè ní ká sí o ṣùgbọ́n anybody tí ó wá ẹgbẹ́ ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó ọ̀fà. Olórí ìdíje ẹ̀dùn wa ní ìpínlẹ̀ Kwara ọlọ́run ìjọba ìjọba ẹ̀mọ̀ mọ̀ sí ẹ̀mọ̀ lọ́dẹ̀ mọ̀mọ́ ẹ̀mí padà láíláí gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọn mọ̀ láyọ̀ àṣẹ ọmọ mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sí epo òní máa ń kó mọ̀ ní ti pé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo lọ́mọ wọ́n láti wá gba ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú mbẹ á fi ìwà ká àìwà mọ́ta ni torí pé yọmọ ta sí yọmọ ta òróró yẹn tẹ́lẹ̀ pé ẹ̀wọ̀n yọ mí lẹ̀ sọ ọlọ́run ní káwọn ogun wọn lọ́wọ́ èyí tí a bọ́ láyé láyé àti à ń bọ̀ lẹ́ẹ̀kan ìgbẹ́nu àwọn ọmọ wa kan lásìlẹ̀ lórí ọ̀kadà wọ́n lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi bàbá à ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ kí wọ́n pàdé mi ọlọ́kadà kan náà àwọn ẹ̀ ó ṣubú lulẹ̀ wọ́n lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lórí dákun bàbá owó ìjọba jẹ fún yín. Wọ́n náà ó ṣe léṣe gan ni o. Ó ṣe léṣe gan ni o. Ó rà tó fẹ́ léṣe gan ni o. Tọ́lọ́kadà yẹn ó gbé ṣubú onímọ́tò kan orí ẹ̀ lọ.
ó pọ̀ gan ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yẹn bàbá mi ẹni mọ̀mọ́ mi ẹ má bínú wípé mo pẹ́ débi wáyé sọ́mọ pé Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ pọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa ọ̀rọ̀ ọba tó la ẹ̀kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe bọ̀ díẹ̀ díẹ̀ yẹn tí ẹ bá wọ gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe ń ṣe wọ́n kásìtì ní sódù títì ni wọ́n wá ń da kẹ́kẹ́rẹ́tì ni ọ̀rọ̀ ọba tó ní wọn yóò bá mi kẹ́kẹ́rẹ́tì gbogbo àwọn ọ̀tá wọn pátápátá.